Aya yìí àbí súrà yìí bá mi translate ẹ̀, bá mi tú jọ. Súrà yìí ni o, bá mi tú. Bó tilẹ̀ jẹ́ pé arákùnrin yìí níṣe ni ó ń bú mi, àmọ́ èmi máa ṣoore yìí fún un, màá tú àyà yìí fún un dáadáa. Tútú tí mo fẹ́ tú yìí, kò sí àáfàá kan tó máa tú fún bẹ́ẹ̀. Lẹ́yìn tí n bá dẹ̀ tú fún báyìí, tó bá jẹ́ pé ó jẹ́ ẹni tó rí ẹ̀ pé ó máa ṣe làákàyè. Ó ní ká tú Suratul Kafirun fún un, Quran chapter 109. Kó lè bá àyè wa dáadáa, kí ni ìdí tí Muhammadu fi sọ àwọn ọ̀rọ̀ yìí. This verse was revealed about a group of people from the Quraysh who said to the prophet. Kùránì Muhammadu sọ nítorí àwọn ará Quraysh kan tán lọ bá Muhammadu tí wọ́n sọ pé kí ni nǹkan tán sọ. Come follow our religion and we will follow yours. Wá ṣe nǹkan tá à ń ṣe, àwa náà máa ṣe nǹkan tó ń ṣe. You worship our idols for a year and we worship your Allah the following year. Wá sin àwọn nǹkan táwa ń sìn yìí ní fọ́dún kan, àwa náà dẹ̀ máa wá sin Allah ní ọdún tó bá tẹ̀lé. In this way, if what you have brought us is better than what we have, báyìí tó bá jẹ́ pé nǹkan tó mú wá fún wa ó dáa ju nǹkan tá a ní nílẹ̀ lọ, we will partake of it and take our share of goodness from it. A máa wá máa ṣe nǹkan tó ń ṣe, a dẹ̀ máa rí oore ń bẹ̀. And if what we have is better than what you have brought, àmọ́ tó bá jẹ́ pé nǹkan táwa ní ó dáa ju ṣìgìdì Allah tí wọ́n mú wá yìí lọ, you will partake of it and take your share of goodness from it. Ó máa wá ṣe nǹkan tá à ń ṣe yìí, wàá dẹ̀ rí oore tó pọ̀, wàá rí ń bẹ̀. He said, Muhammadu wá sọ pé, Allah forbid that I associate anything with him. Allah máa ń jowú o, kò fẹ́ kí n pa nǹkan kan pọ̀ mọ́ òun. And so Allah revealed. Muhammadu wá bẹ̀rẹ̀ sí ka àyà yẹn, Suratul Kafirun yẹn, ó bẹ̀rẹ̀ sí kà fún wọn. Torí pé wọ́n pe Muhammadu pé kó wá ṣe nǹkan táwọn ń ṣe fọ́dún kan, àwọn náà ṣe nǹkan tó bá ń ṣe fọ́dún kan, ló jẹ́ kí Muhammadu sọ ọ̀rọ̀ yẹn. Àwọn ọmọ Qurayshi dẹ̀ ni ó ń bá wí. Kí wá ní ìtumọ̀ àyà yẹn ní èdè abínibí kó lè bá yé yín. Muhammadu wá ń sọ fún wọn pé, sọ pé ẹ̀yin aláìgbàgbọ́, èmi kò ní jọ́sìn fún ohun tí ẹ̀ ń jọ́sìn fún. Ẹ̀yin náà kò jọ́sìn fún ẹni tí mò ń jọ́sìn fún. Èmi kò ní jọ́sìn fún ohun tí ẹ̀ ń jọ́sìn fún sẹ́ẹ̀. Ẹ̀yin náà kò kú jọ́sìn fún ẹni tí mò ń jọ́sìn fún. Tiyín ni ẹ̀sìn yín, tèmi sì ni ẹ̀sìn mi. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Àwọn ọmọ Qurayshi ni Muhammadu ń bá wí torí pé wọ́n pè pé kó wá ṣe nǹkan tí wọ́n ń ṣe fọ́dún kan. Èmi ò pè yín pé kẹ́ wá ṣe nǹkan kan. Èmi ń sọ fún yín wípé nǹkan tẹ́ ń ṣe yìí, nǹkan àwọn ọmọ Lárúbáwá ni. Ẹ padà lọ sílé yín. Nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah èrè lásán ni, kò lágbára kankan, òfútù fẹ́tẹ̀, àṣà tí ò ní kán. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Allah ò lè pẹ̀ fún, Allah ò dá nǹkan kan. Gbogbo nǹkan tó kọ sínú Quran wípé ó dá eléyìí, claim lásán ni, irọ́ lásán ni. Ẹ̀yin gan tẹ́ ń gbọ́ mi, ẹ lè sọ pé bàtà ẹsẹ̀ yín òun ló dá ayé, kẹ́ẹ̀dẹ̀ kọ sínú ìwé. Claim lásán ni. Allah èrè lásán ni. Olúwa ilé Kaaba, àwọn ọmọ Lárúbáwá ló ní. Ẹ padà lọ sílé yín. Nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Nǹkan tó ń ṣe nílé yín yẹn ó lágbára ju Allah lọ. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kaaba ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.